Yorùbá bọ̀ wọ́n ní oúnjẹ lọ̀rẹ́ àwọ̀ àti pé ohun ẹyẹ bá jẹ lẹyẹ máa gbé fò. Èyí túmọ̀ sí wípé oúnjẹ ṣe pàtàkì, bẹ́ẹ̀ sì ni oúnjẹ aṣaralóore ṣe kókó fún ìlera ara àwa ẹ̀dá. Tá a bá wọ́n sọ nípa àwọn oúnjẹ aṣaralóore, kí máa ń ṣe ká fowó rẹpẹtẹ pẹ̀lú oúnjẹ là ń wí, bí kì í ṣe wípé ká jẹ ohun tó kún fún àwọn èròjà aṣaralóore tí ó sì ní ná wa lówó púpọ̀ lọ́pọ̀ ìgbà. Kí wá làwọn oúnjẹ wọ̀nyí? Báwo ló ṣe yẹ ká máa jẹ? Èyí la gbé wá fún ẹ̀yin olólùfẹ́ ìkànnì Discover Yorùbá lónìí. Àlejò wa tòní akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n lórí bá a ṣe ń fi oúnjẹ ṣe ìwòsàn àti fi ṣe ara lóore pẹ̀lú. Ẹ dákun, tọmọdé, tàgbà, ọkùnrin, obìnrin, kó má yọ ẹnikẹ́ni sílẹ̀, gbogbo èèyàn lè tó tèmi wà fún. Bẹ́ẹ̀ ni mo wá kí yín ti ìtayọ̀ tàpọ́nlé pé ẹ kú ilé, ẹ kú dédé àsìkò yìí láyé yòówù tẹ́ bá wà. Waliat Adédìméjì lórúkọ mi. Ẹ káàbọ̀ sí ìkànnì Discover Yorùbá, níbi tí a ti ń ṣe ìgbélárugẹ àwọn iṣẹ́ tí àwọn oníṣẹ́ ọwọ́ àti olókoòwò ọmọ Yorùbá yàn láàyò àti ọrọ̀ ajé ní àdúgbò wa àti lágbàáyé. A tún máa sọ̀rọ̀ lórí àǹfààní àwọn oúnjẹ àti ìgbé ayé àlàáfíà. Abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ẹ̀ máa gbọ́ lórí ìkànnì Discover Yorùbá. Àkọ́kọ́ ni èmi àti iṣẹ́ mi. Níbí ni àwọn àlejò wa yóò ti máa sọ nípa ara wọn àti iṣẹ́ tí wọ́n yàn láàyò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Abala kejì ni èmi àti orírun mi. Lábala yìí, a ó máa béèrè àwọn ohun tí ó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe Yorùbá lọ́wọ́ àwọn àlejò wa, àti ọ̀nà tí wọ́n fi ń gbé àṣà ìṣe Yorùbá lárugẹ pẹ̀lú iṣẹ́ tí wọ́n yàn láàyò, kí a lè mọ̀ pé lóòótọ́ Yorùbá lẹ́wà púpọ̀. Tẹ́ ẹ bá fẹ́ kàn sí wa ní Discover Yorùbá láti bá wa dòwò pọ̀ tàbí fún ìpolówó ọjà àti àwọn ìbéèrè tí ẹ bá fẹ́ bi wá, ẹ lè kàn sí wa lórí email address wa discoveryoruba@gmail.com. Website address wa ní discoveryoruba.com. WhatsApp number wa ní 091-300-34281. Bákan náà la wà lórí YouTube, Facebook, Twitter, Instagram, TikTok, Telegram. Ẹ̀yin ẹ ṣáà ti tẹ @Discover Yorùbá sí gbogbo platforms náà, ẹ bá wa níbẹ̀. Ẹ má gbé kúrò ní ìkànnì Discover Yorùbá. A dé tán pẹ̀lú àlejò wa tájọ máa fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ lónìí. Ẹ káàbọ̀ padà sí ìkànnì Discover Yorùbá. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ká tó lọ fún ìsinmi ráńpẹ́ yẹn, àlejò pàtàkì ńlá ní ìkànnì Discover Yorùbá lónìí. Mo ti sọ̀rọ̀ oúnjẹ, bẹ́ẹ̀ ni oúnjẹ lọ̀rẹ́ àwọ̀. Tá bá sọ pé oúnjẹ lọ̀rẹ́ àwọ̀, oúnjẹ ó wà fún ìwòsàn. Ìyẹn ni tá bá jẹ àwọn oúnjẹ tó bá ṣe ara lóore, tó ṣe ara ní àǹfààní. Àlejò wa lónìí, iṣẹ́ táwọn wá yàn láàyò lélẹ́yìí o. Akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n nípa fífi oúnjẹ ṣe ìwòsàn àti bí oúnjẹ ṣe lè máa ṣara lóore. Iṣẹ́ táwọn yàn láàyò nìyẹn. Ẹ káàbọ̀ sí ìkànnì Discover Yorùbá, ìyá wa Ọláìtàn Hasan. Ẹ ṣeun, ṣé dáadáa la bá yín o. Àdúpẹ́ fọ́lọ́run. Ẹ sọ fún wa nípa ara yín ní ráńpẹ́ àti bí ìrìn àjò yìí ṣe bẹ̀rẹ̀ gangan. Ẹ ṣé gan ni, inú mi dùn láti wà ní ibi báyìí lénìí. Orúkọ tèmi ni Ọláìtàn aya Hasan. Mo jẹ́ ìyàwó, mo dẹ̀ jẹ́ ìyá. À ń gbé ní ìlú Finland lọ́wọ́lọ́wọ́, àmọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bí ìrìn àjò akọ́ṣẹ́mọṣẹ́ yìí ṣe bẹ̀rẹ̀, ó bẹ̀rẹ̀ ní ọdún 1999, bíi 20 ọdún àti díẹ̀ sẹ́yìn, nígbà tí a lọ kọ́ nípa ìmọ̀ oúnjẹ yìí ní ilé ẹ̀kọ́ gíga Yunifásítì Ìbàdàn ní ọdún náà. Bó tilẹ̀ jẹ́ pé ní ọdún náà lọ́hùn, ìmọ̀ bí a ṣe ń fi oògùn òyìnbó ṣe ìwòsàn ni ó wù mí láti kọ́. Àmọ́ kó tó di pé aláǹfààní láti ṣe yẹn náà kọ́kọ́ sọ pé ká
ká kọ́kọ́ wá kọ́ nípa ti ìmọ̀ oúnjẹ yìí. Ìgbà tí a dẹ̀ ń bá ìmọ̀ oúnjẹ yìí lọ náà ni mo wá rí i pé àṣé kò tiẹ̀ kí ń ṣe oògùn òyìnbó nìkan ló lè ṣe ìwòsàn fún ara. Àṣé Ọlọ́run kan tiẹ̀ fi ìwòsàn sínú àwọn oúnjẹ tá a tiẹ̀ máa ń jẹ yìí, yàtọ̀ sí pé kákan jẹ wọ́n fún dàgbàsókè. Bá a ṣe wá ń kọ́ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ló tún wá fún mi ní nǹkan ń pè ní interest láti lè máa tẹ̀síwájú nínú ẹ̀ títí tá a fi wá parí ní ọdún 4. Lẹ́yìn tá a parí ní ọdún 4 ìgbésẹ̀ àkọ́kọ́ tí wọ́n ń pè ní BSc nígbà náà, mo wá tún wò pé ìmọ̀ oúnjẹ yìí ó mà jẹ́ nǹkan tó máa dùn mọ́ ni. Ó dẹ̀ jẹ́ abala tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ nípa ẹ̀, tó dẹ̀ wù mí láti fi kọ́ àwọn èèyàn tí mo bá mọ̀ dáadáa. Mo bá tún ní ẹ tún jẹ́ kí n tẹ̀síwájú ká tún lọ sílé tó tún ga díẹ̀ sí tí wọ́n ń pè ní masters. A bá tún tẹ̀síwájú yẹn náà fún bí ọdún 2 míì títí tá a parí ìyẹn ní ọdún 2007 ní ìmọ̀ oúnjẹ yìí náà ni a fi ṣe yẹn náà kó tó di pé a bẹ̀rẹ̀ ìrìnàjò ayé títí ká tó wá kanlẹ̀ dá ilé iṣẹ́ tí mò ń sọ yìí sílẹ̀, tí a ti ń kọ́ àwọn ènìyàn dáadáa nípa bí a ṣe lè fi oúnjẹ ṣe ìlera àti láti fi wo àìlera ara. Ẹ ṣé. Ẹ ṣeun gan ìyá wa. Ilé-iṣẹ́ tẹ wá dálẹ̀ náà ni wọ́n ń pè ní Food as Medicine Nutrition Consultancy Services. Ṣe rí pé ìyá wa wọ́n yàn láàyò gan-an ni. Ẹ ṣé kí wọ́n béèrè, ọ̀tọ̀ ni pé èèyàn nífẹ̀ẹ́ sí láti máa ṣe nǹkan. Ọ̀tọ̀ ni pé kéèyàn wá ní ìgboyà àti máa bá iṣẹ́ náà lọ, láti máa gbájúmọ́ iṣẹ́ náà tí ò fi ní rẹ̀yàn, tí ò fi ní súyàn. Kí lẹ máa wá ló fún yín ní ìgboyà láti gbájúmọ́ bí wọ́n ṣe ń lo oúnjẹ fún oògùn ìwòsàn àti àǹfààní ara? Ẹ ṣé. Ohun tí ó fún mi ní ìgboyà láti gbájúmọ́ iṣẹ́ yìí dáadáa ni pé láti kékeré mo nífẹ̀ẹ́ láti máa kọ́ àwọn èèyàn. Ìmọ̀ tí mo bá mọ̀ ó máa ń wù mí láti jẹ́ kẹ́lòmíì mọ̀ nípa ẹ̀. Torí ìdí èyí ó wù mí láti ti jẹ́ olùkọ́ nílé ẹ̀kọ́ gíga, ìyẹn tó ń pè ní lecturer, pẹ̀lú ìmọ̀ tí mo bá ní. Àmọ́ nípa ti ìgboyà yìí, bí ó ṣe ṣẹlẹ̀ ni pé ní ọdún bíi 8 sẹ́yìn ní orí ẹ̀rọ ayélujára yìí tó ń pè ní Facebook, mò ń kọjá lọ lórí ẹ̀, mo wá rí ẹgbẹ́ kan tí wọ́n ti ń kọ́ àwọn èèyàn nípa bí wọ́n ṣe ń fi àwọn oúnjẹ kan láti ṣe ìwòsàn fún àìsàn ara sísan jù. Bó tilẹ̀ jẹ́ pé èmi ò ní ìpèníjà ara sísan jù, àmọ́ mo tún nífẹ̀ẹ́ láti máa dáná, láti máa wo pé tá a bá mú oúnjẹ eléyìí, tá a bá mú pọ̀ mọ́ eléyìí, kí ló máa fún wa. Àgàgà nípa pé àwọn oúnjẹ tó máa ń ṣara lóore, bá a ṣe máa mú wọn papọ̀ mọ́ra láti jẹ́ kó ṣara lóore. Nínú ẹgbẹ́ tí mo sọ yìí, wọ́n máa ń fi àwọn oúnjẹ yẹn síbẹ̀. Ntẹ́mi kan wá máa ń ṣe nígbà náà ni pé màá wá lọ ṣèwádìí àwọn oúnjẹ eléyìí, màá sè, màá ya fọ́tò, màá fi síbẹ̀ fún àǹfààní àwọn èèyàn tó jẹ́ pé wọ́n nílò láti jẹ oúnjẹ yẹn gangan fúnra wọn. Mo máa ń ṣe bẹ́ẹ̀ yẹn. Bí mo ti máa ń ṣe bẹ́ẹ̀ yẹn lọ, àwọn èèyàn tó máa ń rà àwọn oúnjẹ mi, wọ́n á ṣáà máa fi ọ̀rọ̀ síbẹ̀ pé àwọn nífẹ̀ẹ́ bí mo ṣe sè ní báyìí àti ní báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yóò máa wá sí àtẹ̀jíṣẹ́ mi ìdákọ́ńkọ́ tá a lè pè ní DM láti tún wá máa béèrè ìbéèrè sí nípa oúnjẹ tí mo fi síbẹ̀. Níbi ìbéèrè tá àwọn èèyàn tún máa ń béèrè, ẹlòmíì tún wá máa béèrè nǹkan míì nípa ìpèníjà míì tó ní yàtọ̀ sí àìsàn pé ara sísan jù yẹn. Nígbà tó sì jẹ́ pé èmi nímọ̀ nípa gbogbo àwọn nǹkan yìí, màá wá sọ fún wọn pé akọ́ṣẹ́mọṣẹ́ nípa oúnjẹ ni èmi o, ẹ ṣe nǹkan báyìí, ẹ ṣe nǹkan báyìí, ẹ tún ṣe nǹkan báyìí fún ìlera ara yín. Níbẹ̀ mo wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó wá máa ń sọ pé ẹ dákun, mo fẹ́ jẹ́ ọ̀rẹ́ yín lórí ẹ̀rọ ayélujára. Kò sí wàhálà, màá sọ fún wọn bí wọ́n ṣe lè jẹ́ ọ̀rẹ́ mi. Àwa ń ṣe lọ. Ìgbà tó wá dé àárín kan, pẹ̀lú ìbéèrè táwọn èèyàn wá máa ń bi mí àti ọ̀rọ̀ táwọn èèyàn máa ń bá mi sọ. Àwọn èèyàn tá à ń sọ yìí, àwọn èèyàn tó jẹ́ pé ìrarí ni o lórí ẹ̀rọ ayélujára tí mi ì dá mọ̀. Mo wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà táwọn èèyàn ò mọ̀ nípa iṣẹ́ tí oúnjẹ ń ṣe fún ìlera ara. Mo wá wò pé báwo ni mo tún wá lè ṣe máa jẹ́ kí ìpolongo bí a ṣe ń lo oúnjẹ fún ìwòsàn ara yìí kó tún wá gbòòrò síwájú lọ láti fi
kí n lè bá fi ẹ̀kọ́ mi yìí kọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn, èmi náà wá wò pé kémi gan kúkú wá dá ẹgbẹ́ sílẹ̀ tí wọ́n ti mọ̀ tó wá kọ́ àwọn èèyàn dáadáa nípa ìmọ̀ yìí. Lèmi náà ṣe tún wá dá ẹgbẹ́ tá ń pè ní food as medicine, à ń pè ní farm, ìyẹn tá a bá gé kúrú, tèmi gangan ní ọdún 2017 yẹn lórí ẹ̀rọ ayélujára Facebook. Ibẹ̀ ni mo ti wá máa ń kọ́ àwọn èèyàn dáadáa nípa oríṣiríṣi àìlera ara tó wà, iṣẹ́ tí oúnjẹ tá ń ṣe tó wà láti lò fún, àti pé ẹni tí ò láyé àìlera gan, ọ̀nà wo ló ti ẹ̀ wà tá a fi lè máa jẹ oúnjẹ tí ò fi ní mú ìjàmbá fún wa, àtàwọn oríṣiríṣi nǹkan míì náà la tó máa ń ṣe ní inú ẹgbẹ́ náà. Ní àkótán, n tó fún mi ní ìgboyà yẹn ni pé mo rí wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nílò ẹ̀kọ́ yẹn dáadáa. Ó dẹ̀ wù mí láti fi kọ́ àwọn èèyàn dáadáa bí ó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Lẹ bá rí pé ẹni iṣẹ́ tẹ́ ẹ fẹ́ jẹ́ fáwọn èèyàn, lẹ bá kúkú mú lọ́kùnkúndùn pé tó bó bá jẹ́ bẹ́mi ó ṣe jíṣẹ́ tọ́lọ́run rán mi lélẹ̀ kí n jẹ́ ẹ dójú àmì. Ẹ ṣeun púpọ̀ mà. Ẹ ti mẹ́nubà pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni kò yé àwọn èèyàn nípa ohun tó ń jẹ ń ṣe, bá ṣe lè fi oúnjẹ ṣe ìwòsàn àti ṣe ara lóore. Ǹjẹ́ ẹ lè sọ bí mélòó kan fún wa fún àǹfààní àwọn tó ń gbọ́ wa láti lè mọ àwọn nǹkan ọ̀hún? Bẹ́ẹ̀ ni olóòtú, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló yẹ kí àwọn èèyàn mọ̀. Ó dẹ̀ máa ń dùn mí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀, àmọ́ a dúpẹ́ fọ́lọ́run pé ìwọ̀nba tá à ń lè fi kọ́ àwọn èèyàn náà a ti ń rí ìpàṣẹ nínú ìgbésí ayé àwọn tí wọ́n ń gbọ́ ẹ̀kọ́ tá à ń kọ́ wọn. Lára àwọn nǹkan tó yẹ kí àwọn èèyàn mọ̀ ni pé oríṣiríṣi oúnjẹ ló wà tí Ọlọ́run dá sí agbègbè wa. Bóúnjẹ ṣe wá pọ̀ káàkiri yìí náà, àwọn oúnjẹ kan ó wá ṣe ara láǹfààní ju àwọn kan lọ. Ẹ má bínú, àwọn eléyìnbó máa ń sọ fọ́nrán kan pé all foods are not created equally, tó túmọ̀ sí pé Ọlọ́run ò dá gbogbo oúnjẹ bákan náà. Bí ó ṣe dá bákan náà yẹn, ó túmọ̀ sí pé àǹfààní tó wà nínú oúnjẹ kọ̀ọ̀kan ó yàtọ̀ síra wọn. Ó yẹ kí àwọn èèyàn mọ irú àwọn irúfẹ́ oúnjẹ wo ló wúlò ju àwọn kan lọ. Yàtọ̀ sí pé ká mọ̀ pé irú irúfẹ́ oúnjẹ wo ló wúlò tó yẹ ká máa jẹ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ju àwọn kan lọ. Ó tún wá yẹ káwọn èèyàn ó tún wá mọ̀ wípé téèyàn bá tún wá ní àìlera kan, àwọn oúnjẹ kan wà tí Ọlọ́run fi oògùn síbẹ̀ tí ó máa ṣiṣẹ́ ìwòsàn fún ìlera yẹn ju àwọn kan lọ. Ìyẹn náà tún wà ní apá kan lára nǹkan tí ó yẹ kí àwọn ènìyàn ó mọ̀ fún ìlera ara. Yàtọ̀ sí pé a tún wá fẹ́ fi oúnjẹ yẹn ṣe ìwòsàn fara gan, láì tiẹ̀ wá jẹ́ pé a tiẹ̀ ní àìsàn kankan lára. Ọ̀nà wo gan ló yẹ ká máa gbà jẹun tó fi jẹ́ pé àwọn àìsàn yìí kò tiẹ̀ ní wọlé fún wa. A máa ń pe àwọn àìsàn yẹn ní àìsàn ìgbàlódé. Ó pọ̀ láyé ìsìn. Fún àpẹẹrẹ, a ní àtọ̀gbẹ tàbí lè tán pè ní ìtọ̀ ṣúgà, a ní àìsàn ẹ̀jẹ̀ ríru, a ní jẹjẹrẹ, a ní àìsàn kíndìnrín, a ní àìsàn táírọ̀dù, a ní àìsàn àwọ́ká tí wọ́n ń pè ní arthritis, a ní àìsàn àìtó ẹ̀jẹ̀, a ní àìsàn ara sísan jù yìí náà tá à ń pè ní obesity àbí overweight, a dẹ̀ ní àìsàn ọ̀rá inú ẹ̀dọ̀ fatty liver. Wọ́n pọ̀ káàkiri. Gbogbo àwọn àìsàn tí mo wá dárúkọ yìí ló ní í ṣe pẹ̀lú oúnjẹ. Ibi tí ó wá máa ń panilẹ́rìn dé ni pé àwọn àìsàn tí mo kà sílẹ̀ yìí, bá a bá jẹ oúnjẹ lọ́nà tó tọ́, ó máa ń fà á. Tá a bá tún wá jẹ oúnjẹ lọ́nà tí ó tọ́, yóò tún wá ṣe ìwòsàn fún un. Tí mo bá máa fi sí fọ́nrán eléyìnbó ni pé àwọn oúnjẹ yìí, they can be the causes of these diseases and they can also be the cure. Bẹ́ẹ̀ ni o. Bí ó ṣe jẹ́ nìyẹn. Báwo la ṣe jẹ oúnjẹ tó fi lè jẹ́ pé òun ni yóò fa àìsàn? Ó yẹ káwọn èèyàn mọ̀ fún wọn láti lè sá fún irú ọ̀nà bẹ́ẹ̀. Báwo la ṣe jẹ oúnjẹ tí ó fi lè jẹ́ pé òun ni yóò ṣe ìwòsàn? Ó yẹ káwọn èèyàn mọ̀ láti lè jẹ́ kó fi jẹ́ ìwòsàn fún àìlera tán bá ní. Kó má bàa jẹ́ pé oògùn eléyìnbó nìkan, kẹ́míkà ni ó máa kó mi. Torí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn àìsàn míì wà tó jẹ́ pé kò ní ìdí oògùn òyìnbó, oúnjẹ òun ni ìwòsàn rẹ̀. Tá a bá jẹ oúnjẹ bó ṣe tọ́,
á ṣe ìwòsàn fún àwọn àìlera wọ̀nyí tẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Bẹ́ ṣe ń sọ lẹ́yọ kọ̀ọ̀kan ni mò ń wò pé tó Ọlọ́run ṣàánú wa o, fún wa lówó ká fi róúnjẹ tó dáa jẹ o sára o, Ọlọ́run má jẹ́ arógun àìsàn o. Ohun tí ìyá wa ń sọ ni wípé ohun tá à ń jẹ, oúnjẹ tá à ń jẹ sínú ara wa, tá bá jẹ oúnjẹ tó dáa ó lè ṣàkóbá fún ara wa, ṣùgbọ́n tá bá wá jẹ oúnjẹ tó dáa á wá tún ṣe ìwòsàn nínú ara fẹ́dà, á ṣara lóore fáwọn tó ní àìlera kan tàbí òmíràn. Tó bá jẹ oúnjẹ tó tọ́ ó máa ṣe ìwòsàn fún wọn. Ohun tí ìyá wa ń gbìyànjú àti sọ fún wa nìyẹn. Kọ́lọ́run wá jọ̀ọ́ nínú àánú ẹ̀ kó ṣe nírọ̀rùn fún wa, nítorí owó náà ni kọ́lọ́run pèsè, kó ṣe gbogbo ẹ̀ ní ìrọ̀rùn fún wa. Àmín. Àmọ́ kẹ́ tó lọ láàrin yẹn, owó tẹ́ ẹ dárúkọ yẹn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kì í ṣe owó ló nílò, ìmọ̀ ló nílò. Torí pé àṣìṣe tọ́pọ̀lọpọ̀ èèyàn máa ń ṣe nìyẹn. Tán bá ti gbọ́ pé kán fi oúnjẹ ṣe ìwòsàn, wọ́n máa lérò pé owó gọbọi, owó gọbọi ló nílò. Rárá o, gbogbo oúnjẹ tó wà nínú ilé ìdáná yín lọ́wọ́lọ́wọ́ báyìí ìwòsàn pọ̀ nú ẹ̀, àmọ́ tẹ́ ẹ̀ bá mọ bẹ́ẹ̀ ṣe lò ó, ẹ̀yin ó kàn sá máa jẹ ṣáá lásán ni. Nítorí ìdí èyí, àwọn nǹkan tá a máa ń fẹ́ láti jẹ́ kí àdìsọ́kàn yẹn káwọn èèyàn máa ń rí bẹ́ẹ̀ náà ni pé nípa ọ̀rọ̀ owó, ọ̀pọ̀ ìgbà kì í ṣe owó, ìmọ̀ ló nílò. tó wọ́n ní ẹ mọ́ fòyà o, wọ́n ní ká má fòyà, ká má bẹ̀rù. Ohun tá a ní lọ́wọ́lọ́wọ́ gan a lè jẹ́ kó dẹ̀ ṣe ìwòsàn fún wa, kó ṣara wa lóore. Ẹ ṣeun púpọ̀ ìyá wa. Mo mọ̀ pé báwọn èèyàn ṣe ń gbọ́ eléyìí sìn yìí yóò ta wọ́n gìrì pé àtò tí ò bá ti ń ṣe towó, torí tówó bá ti wọ̀n nǹkan ẹ mọ̀ bí ó ṣe máa ń rí lára. Kọ́lọ́run kó ṣàánú gbogbo wa. tó ẹ ṣeun púpọ̀ mà, ẹ ṣeun púpọ̀ mà. Ìmọ̀ la nílò, ìmọ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbọ́ ìyá wa. Lẹ́ni nǹkan tó lọ, èmi mọ̀ lámọ̀dájú wípé a máa kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́dọ̀ wọn. Ẹ jọ̀ọ́ ẹ má gbé kúrò ní ìkànnì Discover Yorùbá. Ẹ jẹ́ ká gbọ́ ìyá wa dáadáa. Gbogbo àwọn nǹkan tó yẹ pé tó bá sọ fún wa tá a lè máa lò láti fi ṣe ara wa lóore, ẹ jẹ́ ká ṣe àmúlò ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Ẹ ṣeun púpọ̀ mà. Ìjẹ́ ẹ lè sọ ọ̀kan lára má lè gbàgbé iṣẹ́ àṣeyọrí láti ọ̀dọ̀ oníbàárà yín? A mọ̀ pé ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ o, ṣùgbọ́n èwo ní pàtó ló jẹ́ má lè gbàgbé fún yín? Tẹ́pẹ́ yín gan mọ̀ pé Ọlọ́run gbà fún yín lórí ilé ẹ ṣe láṣeyọrí. Ìbéèrè yẹn ó lágbára díẹ̀, torí pé ọ̀pọ̀lọpọ̀ má ní gbàgbé yẹn wà, kì í ṣe ẹyọ kan. Ohun tí kò fi lè jẹ́ ẹyọ kan ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà máa ń wá pẹ̀lú àìlera tí ó yàtọ̀ síra. Ibi tí oníkálukú dẹ̀ ti wá ń rí ìwòsàn rẹ̀ náà ó máa ń yàtọ̀ síra. Àwọn míì a máa kọ́kọ́ rí ipa ìdánilẹ́kọ̀ọ́ tá a fún wọn yẹn, ó lè jẹ́ pé ní bí wọ́n ṣe rí ni tá à ń pè ní physical look láti máa kọ́kọ́ rí. Ẹlòmíì tí ẹ ò gba ọ̀nà bẹ̀ wá, tí ẹ gba ìlera tó ṣẹlẹ̀ nínú àgọ́ ara rẹ̀, tó jẹ́ pé maybe ohun gangan ò tiẹ̀ lè fojú rí, inú ló ti rí nígbà tó lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀. Torí ìdí èyí, màá wá sọ méjì láti fi lè ṣàlàyé àpẹẹrẹ yẹn. Ní bí ọdún bíi 5 sẹ́yìn, nígbà COVID ni, a ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan fún àwọn èèyàn, because a máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìgbà míì a máa ń ṣe ọlọ́sẹ̀ 3, a máa ń ṣe olóṣù kan, a máa ń ṣe olóṣù 2 bí àwọn èèyàn bá ṣe fẹ́ ni. A wá ṣe ọlọ́sẹ̀ 3 kan fún àjọ àwọn ènìyàn kan. Tán bá dẹ̀ ti wá fún ìdánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ yẹn, ní iléeṣẹ́ Food and Medicine, nǹkan gbòógì tí a máa ń ṣe ń bẹ̀ ni láti fún àwọn èèyàn ní ìdánilẹ́kọ̀ọ́ nípa àìsàn ara sísan jù, tán ń pè ní obesity tàbí overweight, àti ikùn tó tóbi jù tá à ń pè ní belly fat, ikùn tí ó ní ọ̀rá jù. Arábìnrin kan wá ní ọdún náà lọ́hùn. Tá a bá dẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yẹn, a máa ń sọ pé kí wọ́n ya àwòrán ara wọn níbẹ̀rẹ̀. Àwòrán náà kí wọ́n fi pamọ́. Ìgbà tá a bá parí ìdánilẹ́kọ̀ọ́, a tún wá ya àwòrán míì náà pẹ̀lú aṣọ kan náà tí wọ́n wọ̀. A kọ́kọ́ fi rí bí ìyàtọ̀ ṣe wà ń bẹ̀. Nígbà tí àwọn ènìyàn yẹn ya àwòrán ara wọn, arábìnrin kan wà ń bẹ̀. Nígbà tí ó ya àwòrán ara rẹ̀, ẹ ṣe bí ó lóyún bí oṣù 5 ni. Ìgbà tẹ́mi gan kọ́kọ́ rí àwòrán yẹn, bó tilẹ̀ jẹ́ pé mo ti ń ṣe tipẹ́tipẹ́ o, táwọn èèyàn dẹ̀ ti ń rí ìyàtọ̀ o, eléyìí gangan kọ́kọ́ bèmí náà lẹ́rù pé kí la ṣe fẹ́ ṣe sí ikùn arábìnrin yìí. Eléyìí tún dá o.
eléyìí bó ó tún ga lágbègbà. ju ó tún ga ju eléyìí tí mo ti máa ń rí lọ àmọ́ mo ṣáà máa ń fi wọ́n lọ́kàn balẹ̀ pé ẹ má fòyà kò sí bí ó ṣe lè ṣe tó náà Ọlọ́run á ràn wá lọ́wọ́ yóò wálẹ̀ a bá bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yẹn náà eléyìí ní kẹ́ jẹ eléyìí ní kẹ́ má jẹ àárọ̀ rè ọ̀sán báyìí 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 nígbà tá a parí ọ̀sẹ̀ mẹ́ta yẹn la bá tún ní ó yá o àwọn àwòrán yín yẹn o ẹ tún lọ yà mí o kẹ́ jẹ́ kí a rí nígbà tí ọmọbìnrin yìí mú àwòrán ẹ̀ dì ó dàbí kéèyàn sọ pé èèyàn di aṣọ síkùn kó wá yọ jáde èmi gan rí báyìí mo lanu ni ayọ̀ mi máa kún o inú mi máa dùn o ẹ wò mi mọ bínú mi ṣe dùn tó in fact bínú mi ṣe dùn tó ń gbà yẹn bí mo tún ṣe ń sọ yìí tí mo rántí ó tún ń dùn bẹ́ẹ̀ náà. Ọlọ́run ṣeun. nípa ọmọbìnrin náà tó jẹ́ kó jẹ́ nǹkan ìyàlẹ́nu pé láàrin ọ̀sẹ̀ mẹ́ta láì dẹ̀ jẹ́ pé bóyá a fún wọn ní oògùn òyìnbó kankan oúnjẹ yìí náà ni pé ẹ̀jẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ lè tí ikùn náà dẹ̀ fi lọ sílẹ̀ ìyẹn jẹ́ nípa pé ní ìyàtọ̀ bí ènìyàn ṣe rí nípa physical look àpẹẹrẹ kejì tí mo tún wá mú wá ni pé mo tún wá ní arábìnrin kan náà láti orílẹ̀-èdè Amẹ́ríkà ni ìní òun náà ti wá gba ìdánilẹ́kọ̀ọ́ aládàáṣe ló ń ṣe tá a pè ní private a máa ń ṣe ní group ní eléyìí tí mo kọ́kọ́ sọ yẹn so arábìnrin yìí náà wá ṣe oṣù méjì pẹ̀lú wa náà nípa àìsàn ara sísan jù àmọ́ arábìnrin yìí tún wá ní àìsàn ẹ̀jẹ̀ ríru ó dẹ̀ ní àìsàn ìtọ̀ ṣúgà náà lára àmọ́ torí wípé àìsàn ara sísan jù òun gan ni ìyá tó máa ń bí gbogbo àwọn yòókù yẹn tó fi jẹ́ pé tá a bá mú àìsàn ara sísan jù kúrò lára àwọn ọmọ tó bí yẹn náà àájọ pa wọ́n ni ìgbà tí arábìnrin yìí náà wá fún ìdánilẹ́kọ̀ọ́ oṣù méjì tí àwọn náà tán bá lọ ìgbà tá a wá parí àwọn òǹkà tí wọ́n fi ránṣẹ́ tí ó jẹ́ ti ẹ̀jẹ̀ ríru wọn a máa ń pè ní measurement blood pressure measurement wọn àti òǹkà ìtọ̀ ṣúgà wọn òǹkà yẹn náà máa ń ní nǹkan tó máa ń jẹ́ ẹni tó bá ti ní ìtọ̀ ṣúgà àti òǹkà gbogbo bí ara sísan wọn jù yẹn náà ṣe jẹ́ lórí nǹkan tá à ń pè ní scale òṣùwọ̀n ìgbà tó wá parí náà tá a tún wá ní gbogbo àwọn òǹkà àtòṣùwọ̀n tẹ́ fi bẹ̀rẹ̀ yìí o ẹ jẹ́ ká tún wá lọ yẹ̀wò padà nígbà táwọn náà máa yẹ tiwọn padà yàtọ̀ sí pé òṣùwọ̀n ti bí wọ́n ṣe sanra tó kó lọlẹ̀ dáadáa àwọn òṣùwọ̀n ẹ̀jẹ̀ ríru wọn àti ìtọ̀ ṣúgà wọn náà òun náà máa lọ sílẹ̀ gan-an débi pé ó wá padà bọ̀ sípò tó yẹ kó wà torí pé àwọn òṣùwọ̀n ẹ̀jẹ̀ ríru àti ìtọ̀ ṣúgà yìí ó ti lọ sókè ó ti jẹ́ kí ó wà ní pé ẹni tó lẹ́jẹ̀ ríru ó ti jẹ́ ká kà wọ́n mọ́ ẹni tó ní àìsàn àtọ̀gbẹ àmọ́ lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ oṣù méjì yìí gbogbo ẹ̀ ló wá sí ibi tó yẹ kó wà ìgbà tí wọ́n fi àwọn òṣùwọ̀n yìí náà ránṣẹ́ sí mi náà inú mi máa tún dùn o inú arábìnrin tá à ń sọ yìí náà ó dùn débi pé ẹlòmíì náà bẹ́ẹ̀ yẹn a tún láwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ náà tó jẹ́ pé tẹ́lòmíì wọ́n bá wá padà lọ sí ọ̀dọ̀ dókítà tán bá tún wá ṣe àyẹ̀wò fún wọn tán bá ti wá rí i pé gbogbo àwọn òṣùwọ̀n ẹ̀jẹ̀ ríru wọn àti ìtọ̀ ṣúgà wọn yẹn lọlẹ̀ àwọn dókítà máa bi wọ́n léèrè pé màdàmú kí lẹ̀ ń ṣe tí gbogbo àwọn nǹkan yìí fi lọ sílẹ̀ ohunkóhun tẹ́ ẹ bá ń ṣe tó fi wá sílẹ̀ báyìí o ẹ gbìyànjú láti máa ṣe lọ lọ́pọ̀lọpọ̀ ìgbà làwọn èèyàn máa ń mú wọ́n á wá sọ fún mi pé n tí dókítà wọn sọ fáwọn lélẹ̀ ìgbà táwọn padà lọ fáyẹ̀wò lẹ́yìn tó bá ti gba ìdánilẹ́kọ̀ọ́ wa kọjá àwọn ọ̀rọ̀ yìí náà ó tún jẹ́ mọ́ni gbàgbé tó jẹ́ pé ó máa ń jẹ́ kí inú mi dùn pẹ̀lú àṣeyọrí àwọn olùbárà wa díẹ̀ níbẹ̀ nìyẹn tá a máa sọ lọ torí pé àṣeyọrí yẹn ó pọ̀ jáǹtìrẹrẹ. ọpẹ́ ni fún Ọlọ́run ṣe ti wá rí i pé iṣẹ́ tó ń mọ̀ ni tó dẹ̀ dá wọn lójú tọ́lọ́run dẹ̀ wá ń gbà fún wọn lórí ẹ̀ ẹni tó kàn ló mọ̀ o àlàáfíà wa ò ní di fíafíà o ẹ jọ̀ọ́ àlàáfíà wa ò ní di fíafíà gbogbo ohun tí bàyá wa bá wa sọ lórí ìkànnì Discover Yorùbá lénìí ẹ jẹ́ ká ṣe àmúlò rẹ̀ dáadáa Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa o tó gbogbo àwọn tó dẹ̀ ń bá àìsàn kan àbí òmíràn fínra kọ́lọ̀ nínú àánú ẹ̀ kó fi ọwọ́ ìwòsàn kó fi tó wọn nínú ara ẹ ṣeun púpọ̀ mà ẹ ti sọ lẹ́ẹ̀kan pé ara sísan á máa bí oríṣiríṣi àìsàn ìmọ̀ràn wo lẹ wá ní fún àwọn tó ń bá sísanra jù fínra
tàbí ẹni tí ó ń bá àìlera wọ ìyá ìjà nípasẹ̀ oúnjẹ tí wọ́n ń jẹ? ẹ ṣé olóòtú. Ìmọ̀ràn ó wà dáadáa fún àwọn èèyàn tó ń bá àìsàn ara sísan jù. Àmọ́ olórí ìmọ̀ràn tí mo ní fún wọn ni pé kí wọ́n lọ wá ìmọ̀ lọ́wọ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Ó ṣe pàtàkì nígbà tí èèyàn bá ní ìpèníjà kan kó lọ sí ọ̀dọ̀ ẹni tó mọ̀ nípa ẹ̀. Kó má yà sí àwọn tó jẹ́ pé wọn ò nímọ̀ tó àmọ́ wọ́n rò pé àwọn nímọ̀ tó. Nítorí pé àìsàn ara sísan jù yìí oríṣiríṣi ọ̀nà lèèyàn lè gbà láti jẹ́ kó wá sílẹ̀ lóòótọ́. Àwọn ọ̀nà kan wà tá a máa ń pè ní ọ̀nà ẹ̀bùrú. Torí pé láyé tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò ní sùúrù. Wọ́n máa ń wá nǹkan tó jẹ́ pé kíákíá. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn á gba ọ̀nà kíákíá. Àmọ́ nígbà tán bá gba ọ̀nà kíákíá, wọ́n ó rí nǹkan tí wọ́n wá lọ yẹn o. Ìgbà tán bá wá padà láti máa jẹ oúnjẹ bá ṣe ń jẹun tẹ́lẹ̀, gbogbo ìwòsàn tán rò pé àwọn ti rí yẹn yóò tún wá padà wá ní ìlọ́po ìlọ́po nítorí pé wọn ò gba ọ̀nà tó tọ́. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn tó máa ń fẹ́ ṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn àgàgà lórí ẹ̀rọ ayélujára ní ayé tá a wà yìí, ó jẹ́ àwọn tó jẹ́ pé wọn ò ní ìmọ̀ nípa iṣẹ́ yìí. Àbí àwọn tó jẹ́ pé maybe àwọn náà ti ní ìpèníjà yìí, wọ́n gba ọ̀nà pàtó kan láti borí ẹ̀. Ọ̀nà táwọn mọ̀ yẹn làwọn á wá fi máa kọ́ àwọn ènìyàn pé ṣé ẹ ti rí mi o, àpẹẹrẹ ni mí o, ìgbà tí mo rí báyìí, bí mo ṣe rí báyìí, nǹkan tí mo ṣe leléyìí. Láì rántí wípé ọ̀nà táwọn gbà yẹn o, ó lè má wúlò fún ẹlòmíì. Nítorí pé bí Ọlọ́run ṣe ṣẹ̀dá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ara wa ó yàtọ̀ síra. Fún àpẹẹrẹ, tá a bá mú èèyàn méjì, a mú ìyáàfin A sílẹ̀, a mú ìyáàfin B sílẹ̀. A wá ní kí wọ́n lo ọ̀nà kan láti fi mú ara sísan wọn jù yẹn kúrò. Ọ̀nà tí nǹkan náà ó gbà ṣiṣẹ́ fún lára ìyáàfin A, nǹkan ni ó gbà lára ìyáàfin B. Nítorí pé àwọn nǹkan míì tó ń ṣẹlẹ̀ ní àgọ́ ara oníkálukú wa ó máa ń yàtọ̀ síra. Nítorí ìdí èyí, ìrírí ẹyọ kan péré kò lè ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Àmọ́ ẹni tó bá lọ sọ́dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́, àwa ti ní àpẹẹrẹ oríṣiríṣi àwọn ènìyàn. Àwọn ènìyàn ti wá pẹ̀lú oríṣiríṣi nǹkan tó jẹ́ pé tí wọ́n bá wá tó bá ṣàlàyé nǹkan tó ṣe wọ̀, a mọ̀ pé ọ̀nà eléyìí òun ló dára fún ọ ju ká sọ pé kó gba ọ̀nà eléyìí lọ. Fún àpẹẹrẹ, ẹlòmíì á wá pẹ̀lú àìsàn ara sísan jù, ó tún ti wá ní ẹ̀jẹ̀ ríru mọ́ tiẹ̀. Ẹlòmíì ó ti ní ìtọ̀ ṣúgà mọ́ tiẹ̀. Ẹlòmíì ó ti ní ẹ̀dọ̀ mọ́ tiẹ̀, àìsàn ọ̀rá ẹ̀dọ̀. Ṣé ẹ mọ̀ pé ọ̀nà ìwòsàn tá a sọ pé kẹ́ni náà tọ̀ ó yàtọ̀ sẹ́ni tó jẹ́ pé òun ò ní àwọn nǹkan yẹn. Torí ẹ̀ ló fi jẹ́ pé akọ́ṣẹ́mọṣẹ́ ló máa mọ nǹkan tí ó dáa fún oníkálukú. Wọ́n á fi lè fúnyàn ní ìtọ́sọ́nà tó dáa. Àti síwájú sí nígbà tí àìsàn ara sísan jù yẹn tó bá tún lọ tán ní àsìkò ìgbà tá a bá fi kọ́ wọn dánilẹ́kọ̀ọ́ yẹn, bó o ní o ṣe ní padà wá. Eléyìí táwọn eléyìnbó ń pè ní sustainable approach, láti lè jẹ́ káwọn èèyàn yẹn máa gbégbé sí àlàáfíà lọ síwájú àti síwájú. Akọ́ṣẹ́mọṣẹ́ nìkan ló lè fi ọ̀nà bẹ́ẹ̀ yẹn hàn àwọn ènìyàn. Torí ìdí èyí ó ṣe pàtàkì láti lọ bá akọ́ṣẹ́mọṣẹ́ nípa ìmọ̀ oúnjẹ láti jẹ́ kán tọ́ àwọn sọ́nà ju pé nǹkan tí wọ́n bá ń kà káàkiri lórí ẹ̀rọ ayélujára àbí kán máa lo ìrísí ẹnìkan péré láti wò pé àwọn náà fẹ́ tọ ọ̀nà náà lọ. Ìmọ̀ràn yẹn pọ̀ àmọ́ eléyìí gan ni kókó tó jẹ́ pé ó ṣe pàtàkì jù. Àwọn ọmọ ní ìrírí ó ti ṣe mí rí ohun tí mo lò lélẹ̀, ìwọ náà gbà lò ó. Ẹ̀yin ló ń bá wí yìí o. Bó ṣe ṣèwọ, ọ̀nà tó gbà ṣèwọ, irú ara tí wọ́n ní ó máa yàtọ̀ sí tẹnìkejì. Bí nǹkan bá wá ń ṣe wá, ẹ jẹ́ á tọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ lọ. Kí ohun tó jẹ́ kékeré tó yẹ pé Ọlọ́run lè mú kúrò láìpẹ́ rárá kó má gbòòrò sí nínú ara wa. Ohun tí ìyá wa ń sọ fún wa leléyìí o, ẹ dákun ẹ jẹ́ á ṣàmúlò rẹ̀. Báwo ni ẹ ṣe wá ń ṣe àgbékalẹ̀ oríṣiríṣi oúnjẹ fún oríṣiríṣi àìsàn? Ẹ ṣe àgbékalẹ̀ oúnjẹ yẹn eléyìí táwọn eléyìnbó ń pè ní meal plan. Ọ̀nà tí à ń gbà ṣe ó pín sí oríṣiríṣi ọ̀nà. Àkọ́kọ́ ni pé gẹ́gẹ́ bí mo ṣe sọ pé ìmọ̀ yìí wọ́n fi díẹ̀ hàn wá nílé ìwé, àmọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló wá jẹ́ pé lọ́dọ̀ ara tèmi gan náà
pẹ̀lú ìmọ̀ tó tún tẹ̀síwájú táwa náà tún ṣe káàkiri ni a tún fi lékún ìmọ̀ tí a ní. Ohun tí a wá máa ń ṣe ni pé nígbà tí a bá ti kọ́kọ́ mọ irúfẹ́ àìlera tí àwọn ènìyàn ní, nípa ìmọ̀ tí àwa ní, àwọn oúnjẹ tó dára fún irú ẹni bẹ́ẹ̀ láti máa jẹ tí ó jẹ́ ìwòsàn fún àìlera yẹn àwa mọ̀. Àwọn oúnjẹ tí ò yẹ kí ẹni náà ó máa jẹ tó jẹ́ tó lè mú àkóbá wá àmọ́. Yàtọ̀ sí nǹkan tó yẹ kí èèyàn jẹ àti tí ò yẹ kó jẹ, àwọn nǹkan tá a tún mu náà ó tún ṣe pàtàkì, eléyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò fojú sí. Oúnjẹ nìkan làwọn èèyàn máa ń fojú sí, àmọ́ n téèyàn mú gbà mí gan ó ń ṣàkóbá fún ara. So kí ló tún yẹ kí àwọn èèyàn ó mu àti tí ò yẹ kí ó mu fún gbòógì àìsàn tó bá ń ṣe wọ́n àwa mọ̀. Yàtọ̀ sí pé oúnjẹ tó yẹ kán jẹ àti èyí tí ò yẹ kán jẹ yẹn, ìgbà wo ló yẹ kéèyàn jẹ oúnjẹ kan tí ó máa ṣe ara láǹfààní ju ìgbà kan lọ? Irúfẹ́ oúnjẹ wo ló yẹ kéèyàn jẹ lọ́wọ́ àárọ̀, èwo ló yẹ kéèyàn jẹ lọ́sàn-án, èwo ló yẹ kéèyàn jẹ tó bá fẹ́ lọ sùn? Gbogbo ìmọ̀ yìí la máa ń kó papọ̀ láti fi kọ ìyàgbékalẹ̀ oúnjẹ fún ènìyàn. Àti pé irúfẹ́ ẹni tó bá ń ṣe èèyàn náà ní gbòógì yẹn náà gẹ́gẹ́ bí mo sọ síwájú náà, òun náà ni yóò tọ́ wa sọ́nà irú nǹkan tí a máa kọ fún irú èèyàn bẹ́ẹ̀. Nídìí èyí, àgbékalẹ̀ oúnjẹ tá a máa fún arábìnrin A ó lè yàtọ̀ sí tarábìnrin B, ìyẹn lórí pé ohun tó bá ń ṣe oníkálukú. Ọ̀nà tá a tún wá máa ń gbà náà ni pé a tún wá máa ń wò pé ibo ni àwọn èèyàn ń gbé, torí pé ibi táwọn èèyàn bá ń gbé ó ṣe pàtàkì. Àwọn oúnjẹ wo ni àwọn èèyàn máa rí ní agbègbè wọn tí ò ní wọ́n jù, tí ò dẹ̀ ní fún wọn ní ìdààmú láti lè náwó mu. Fún àpẹẹrẹ, ẹni tó bá ń gbé lórílẹ̀-èdè Nàìjíríà nísìn ti ilẹ̀ Yorùbá lápẹẹrẹ, a ti mọ gbogbo oúnjẹ tí a ní. Nínú gbogbo oúnjẹ tá a ní yẹn náà ni a ti ṣàgbékalẹ̀ oúnjẹ fún un. Àwa ní bọ́ sílùú èbó káwa mọ wá sọ pé kó lọ mọ jẹ oúnjẹ òyìnbó kan, nítorí pé gbogbo oúnjẹ tó wà káàkiri náà níbi yòówù téèyàn bá wà ni Ọlọ́run bá fi ìwòsàn sáwọn oúnjẹ níbi tó bá wà. Àmọ́ kó kàn mọ̀ pé oúnjẹ eléyìí ló máa ṣe ẹ́ láǹfààní ju eléyìí lọ ni. Gbogbo ìmọ̀ yìí tí mo sọ síwájú yẹn la máa ń kó papọ̀ láti wá gbé àgbékalẹ̀ oúnjẹ yẹn kalẹ̀ fún àwọn ènìyàn tó dẹ̀ máa ń ṣe iṣẹ́ ìwòsàn fún àìlera tí wọ́n bá ní. A mọ̀ pé ọgbọ́n la fẹ́ fi gba ilé ní ọwọ́ yín. Kẹ́kàn sọ fún wa, kẹ́kàn fi ṣe àpẹẹrẹ ìgbésẹ̀ kéékèèké, kó má pọ̀ jù o, ìgbésẹ̀ kéékèèké tí àwọn èèyàn lè gbé nípa oúnjẹ tí wọ́n ń jẹ láti rí àyípadà tí ó dára nípa ìlera wọn. Ẹ ṣé, inú mi dùn láti fi ìmọ̀ náà síta fún àǹfààní àwọn èèyàn ní ẹ̀kúnrẹ́rẹ́ gan ni pàápàá tí ẹ bá gbà mí láyè. Ó dáa, ẹ ṣeun. Àkọ́kọ́ ọbẹ̀ ni pé àwọn ìgbìyànjú tó yẹ kí àwọn èèyàn máa ṣe lórí bá a ṣe ń lo oúnjẹ fún ìlera àti àìlera ara. Àkọ́kọ́ ni pé ká máa mu omi dáadáa. Ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti orí omi, nítorí pé omi tẹ́ ń wò yẹn oògùn kan ni. Omi gangan lọ́dọ̀ ara rẹ̀ ìwòsàn kan ni. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà táwọn èèyàn bá ń sọ pé nǹkan báyìí ṣàwọn, nǹkan báyìí ṣàwọn, ó lè jẹ́ pé àìmọ̀ omi dáadáa gan ló fa nǹkan tó ń ṣe wọ́n. Fún àpẹẹrẹ, ẹni tó bá máa ń ní pé orí fífọ́ jù nígbà míì torí àkànṣá máa fọ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tá à ń pè ní migraine, àìmá máa mu omi dáadáa a máa fà á. Ó lè má jẹ́ pé paracetamol ló nídìí, àìmu omi dáadáa ló ń fà á, tó jẹ́ pé tó bá dẹ̀ bẹ̀rẹ̀ sí ní mu ẹ̀kúnrẹ́rẹ́ omi yóò rí ìwòsàn. Síwájú sí i, a ní àìsàn kan tí wọ́n ń pè ní òkúta inú kíndìnrín, kidney stone. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà táwọn èèyàn bá ní òkúta inú kíndìnrín, wọn ò tiẹ̀ ní fún wọn lóògùn gan nílé ìwòsàn o. Wọ́n ó wọn òṣùwọ̀n omi tí wọ́n gbọ́dọ̀ máa mu fún wọn ni lójúmọ́. Omi yẹn ni yóò yọ òkúta yẹn nínú kíndìnrín wọn. Kẹ́ lè bá mọ iṣẹ́ tí ìwòsàn tí omi ń ṣe. Síwájú sí náà, tí àwọn èèyàn míì bá fẹ́ lọ ṣe ìgbọ̀nsẹ̀ wọn a máa le, ó dẹ̀ máa ń mú ìnira wá fún wọn tá à ń pè ní constipation. Àìmọ̀ omi tó a máa fà á. Láì jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lọ ra oògùn òyìnbó pé oògùn òyìnbó tí ó jẹ́ kí ìgbọ̀nsẹ̀ wọn rọ̀. Téèyàn bá fẹ́ lọ ṣe ìgbọ̀nsẹ̀,
ìgbọ̀nsẹ̀ tó máa ń le àbí tó máa ń mú ìnira dání tá à ń pè ní constipation. Omi ìwòsàn ni fún wọn. Nítorí ìdí èyí ó ṣe pàtàkì. Ó ti ní òdiwọ̀n omi tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ sọ pé ká máa mu lójúmọ́ bíi lítà 2 sí 3 ni. Àmọ́ òṣùwọ̀n yìí bóyá yóò tún wá pọ̀ sí jù bẹ́ẹ̀ lọ. Yóò mọ wà lórí ibi tí èèyàn bá ń gbé nígbà míì. Fún àpẹẹrẹ ní Nàìjíríà tá a bá wà lásìkò ẹ̀ẹ̀rùn àtìgbà tí òòrùn bá ń mú, ó lè ṣe dandan fún wa ká mu ju lítà 3 yẹn lọ. Ṣàlàyé mi yé yín? Ibi tí èèyàn bá ń gbé ó máa jẹ́ ká mọ̀ bóyá a mu jù bẹ́ẹ̀ lọ àbí yóò rọra wà bẹ́ẹ̀. Nítorí ìdí èyí omi mímu ó ṣe pàtàkì fún èèyàn láti máa mu. Ó máa ń dènà àìsàn, ó dẹ̀ tún máa ń jẹ́ ìwòsàn fún ọ̀pọ̀lọpọ̀ àìsàn. Ìyẹn bẹ́ẹ̀ lórí omi mímu. Ká kúrò ńbẹ̀ ká tún wá lọ sí nípa ká máa jẹ èso dáadáa àti nǹkan eléwébẹ̀. Eléyìí gan lásán oògùn ni wọ́n jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àìlera ara. Ọlọ́run dẹ̀ kẹ́ wa ní àwọn agbègbè wa lórílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àwọn ibikíbi náà pé irúfẹ́ èso oríṣiríṣi ló máa ń wà ní àwọn àsìkò kọ̀ọ̀kan. Láwọn àsìkò kan ó lè jẹ́ pé òroǹbó, ọsàn ló máa pọ̀ tá a máa rí lọ́jà. Láwọn àsìkò míì ó lè jẹ́ ọ̀gẹ̀dẹ̀, àwọn àsìkò míì ó lè jẹ́ pòyìnbó, àwọn àsìkò míì ó lè jẹ́ máńgòrò ló máa wà. Kí àwọn èèyàn máa ṣe gbìyànjú àwọn èso tó bá ń wà lásìkò, a máa ń pè wọ́n ní the fruit in season, kí wọ́n ó máa jẹ bí agbára wọn bá ṣe mọ. Àwọn ewébẹ̀ yìí náà àwọn náà tún wá pọ̀ káàkiri. Oríṣiríṣi ẹ̀fọ́ la ní, alẹ́fọ́ tẹ̀tẹ̀, ìgbó, ewúro, gbúre, ebòlò, gbọlọgí amúnútutù, ewédú, ilá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó jẹ́ pé àwọn eléyìí a máa ń fẹ́ wà yíká ọdún. Káwọn èèyàn máa ṣe gbìyànjú náà láti máa jẹ àwọn ewébẹ̀ yìí dáadáa. Oríṣiríṣi ọ̀nà náà lè máa gbà jẹ. Fún àpẹẹrẹ nísìnyí tá a bá fẹ́ jẹ ìrẹsì kó mọ̀ wọ́n jẹ́ pé omi ọbẹ̀ ata lásán la máa fi jẹ. Ká rọra wọ́nà ká rọra ṣe ewébẹ̀ díẹ̀ tá a fi sórí ẹ̀. Nítorí pé àǹfààní tá a máa rí níbi àwọn ewébẹ̀ yẹn wọ́n ní nǹkan kankan tá àwọn eléyìnbó ń pè ní phytochemicals. Àwọn yẹn dàbí oògùn láti dènà ọ̀pọ̀lọpọ̀ àìsàn. Inú ewébẹ̀ yẹn lẹ dẹ̀ lè ti rí, lè rí nínú ìrẹsì lásán àbí ata. Àmọ́ tá a bá ti wá fi mọ́ oúnjẹ míì á wá jẹ́ kí ó ṣe rẹ́gí fún àgọ́ ara wa. Lábẹ́ bẹ́ẹ̀ náà tó bá jẹ́ pé òkèlè la fẹ́ jẹ náà ká rí i pé àwọn ewébẹ̀ yìí wọ́n tiẹ̀ ń pọ̀ òṣùwọ̀n wọn fún àwọn oúnjẹ wa kó máa pọ̀ ju òṣùwọ̀n oúnjẹ míì lọ. Bí irú ìrẹsì tí mo dárúkọ yẹn sìn kó rọra jẹ́ yẹn ní kékeré. Àmọ́ àwọn ewébẹ̀ yẹn ni kó pọ̀ bí ìlọ́po 2 òṣùwọ̀n oúnjẹ míì nínú àwọn oúnjẹ wa. Ìyẹn ó wà bẹ́ẹ̀ yẹn. Ìgbìyànjú mi tó tún wáyé káwọn èèyàn máa ṣe ni pé àwọn oúnjẹ kan wà tó jẹ́ pé ó ti gba ilé iṣẹ́ kọjá, ó ti gba ẹ̀rọ ìgbàlódé kọjá àti yí wọn padà sí nǹkan míì. Káwọn èèyàn máa ṣọ́ra fún àwọn oúnjẹ bẹ́ẹ̀ yẹn. Ká gbìyànjú láti máa jẹ oúnjẹ tó jẹ́ pé wọ́n wá ní ipò tó súnmọ́ bá a ṣe mú wọn kúrò ní oko, tó jẹ́ pé ìwọ̀nba àyípadà díẹ̀ la kàn ṣe láti jẹ́ kí ó di jíjẹ fún wa. Ìwọ̀nba àyípadà díẹ̀ bóyá a kàn fọ̀ wọ́n àbá kàn rọra sá wọn àbí a kàn lọ̀ wọ́n ní àyípadà tí wọ́n ní. Tí ó ṣe pé a ti wá mú oúnjẹ yẹn kúrò nípò tó wà. Fún àpẹẹrẹ gbogbo wa la mọ ìgbàdo tó ń pè ní maize àbí corn. Ìgbàdo a lè fi ṣe ògì, a lè fi ṣe ẹ̀kọ, a lè sè jẹ bí ègbò. Àwọn yẹn àyípadà tí wọ́n gbà kọjá kò tíì pọ̀ ju pé bóyá irú ẹ̀kọ ń sìn bóyá a kàn lọ̀ arẹ́ adẹ̀sẹ̀ ó di ògì. Tó bá jẹ́ ègbò la fi ṣe a kàn sè lórí iná náà ní fúngbà díẹ̀. Ìgbàdo tá a wá ń sọ yìí ìgbà míì tó bá máa gba ilé iṣẹ́ kọjá náà máa wá ń sọ di nǹkan tí wọ́n ń pè ní cornflakes tí wọ́n máa fi sínú ọ̀rá láti tà ní àwọn ilé ìtajà àbí àwọn míì tán máa ń pè ní breakfast cereal. Nígbà tí ìgbàdo yìí bá ti wá gba ilé iṣẹ́ àti ẹ̀rọ ìgbàlódé kọjá, gbogbo àwọn nǹkan míì tó yẹ kó ṣe àǹfààní nínú ìgbàdo yẹn, àwọn èròjà t'Ọlọ́run fi sínú ìgbàdo yẹn gẹ́gẹ́ bí ìwòsàn fára, gbogbo ẹ̀ láwọn ti máa yọ dànù tó bá ti gba ilé iṣẹ́ kọjá. Nítorí ìdí èyí àǹfààní tí ìgbàdo àbí kéèyàn mu ògì àbí kó jẹ ègbò tí ó fún wa òun kọ́ ni cornflakes yóò fún wa. Nítorí ìdí èyí a gba àwọn èèyàn níyànjú pé kán máa jẹ oúnjẹ ní ipò tó súnmọ́ bá a ṣe gbé wọn wá láti
oko in a more natural state ju pé bí ó ṣe wá jẹ́ pé wọ́n ti wá sọ di nǹkan míì, wọ́n ti wá bá wa fi sínú ọ̀rá, wọ́n ti bá wa fi sínú páálí àbágolo, àwa ń rà káàkiri ilé ìtajà. Ìyẹn ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ṣe pàtàkì kí a máa rántí. Ìgbìyànjú mi tó yẹ kí àwọn èèyàn tó máa ṣe ni pé kí a rí pé àwọn oúnjẹ tá à ń jẹ lọ́pọ̀lọpọ̀ ìgbà àwa la sè nínú ilé fúnra wa. Ká má máa sábà máa ra oúnjẹ níta àbí ilé ìtajà káàkiri. Nítorí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn oúnjẹ tá a máa ń rà níta yẹn yàtọ̀ sí pé ìgbà míì àti ẹ̀ lè má mọ ìlànà tí wọ́n gbà tó oúnjẹ yẹn fi dé orí àtẹ pé wọ́n tà fún wa. Àwọn oúnjẹ yẹn náà gbà míì wọ́n tún wá máa ń ní àwọn èròjà tó bíi iyọ̀, ṣúgà àti epo tó máa ń ti ń pọ̀ ju bó ṣe yẹ lọ. Àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo dẹ̀ dárúkọ yìí, àpọ̀jù wọn ó máa ń fa oríṣiríṣi àìsàn sí ara. Àmọ́ tó bá jẹ́ pé àwa ni a ṣe oúnjẹ yẹn nílé fúnra wa, á ti mọ òṣùwọ̀n àti ìwọ̀nba nǹkan tá a máa fi síbẹ̀ tí ò ní fa ìjàmbá fára. Torí ìdí èyí ká ṣọ́ra láti má máa ra oúnjẹ jù níta. Lọ́pọ̀lọpọ̀ ìgbà ká máa ṣe ìgbìyànjú láti jẹ́ pé àwa ni à ń ṣe oúnjẹ wa fúnra wa. Àwọn ìgbìyànjú mi tó tún wá yẹ ká tún máa ṣe náà ó tún kọjá pé nǹkan tá à ń jẹ. Bá a ṣe ń ṣe ìgbésí ayé náà lọ́pọ̀lọpọ̀ ìgbà náà ó tún máa ń fa àìlera náà lọ́pọ̀lọpọ̀ ìgbà. Fún àpẹẹrẹ oorun sísùn àbá ìrorun sùn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé àìmá máa sùn dáadáa gan ó máa ń fa ìtọ̀ àtọ̀gbẹ, ìtọ̀ ṣúgà, ó máa ń fa diabetes. Nítorí ìdí èyí a máa ń gba àwọn èèyàn níyànjú pé kí wọ́n tiẹ̀ máa gbìyànjú láti máa sùn fún bíi wákàtí 7 sí 8 lálaalẹ́. Nítorí àìsùn dáadáa ó máa ń fa àìsàn yàtọ̀ sí nǹkan téèyàn ń jẹ. Lábẹ́ bẹ́ẹ̀ náà ni pé gbogbo à ń sáré síbí, à ń sáré sọ́hùn tá à ń pè ní too much stress ó máa ń fa oríṣiríṣi àìsàn náà sí ara. Ká máa gbìyànjú láti máa fúnra wa nísinmi lásìkò tí ó tọ́ àti lásìkò tó yẹ. Ìmíì náà tún ni pé ká tó gbìyànjú láti máa tó gbé àgọ́ ara wa, ká máa gbé ara, ká má máa jókòó jù. Ọ̀pọ̀lọpọ̀ ìyàtọ̀ ló wà láàrin ẹni tó jẹ́ pé ó máa ń jókòó jù àti ẹni tó jẹ́ pé ó máa ń rìn, tó máa ń jáfáfá, tó máa ń jẹ́ kí àwọn àgọ́ ara rẹ̀ kó máa lọ kó dẹ̀ máa bọ̀. Àwọn eléyìí náà ó ṣe pàtàkì. Bó ṣe máa ń sọ ládùúgbò, ẹ jẹ́ àlùbẹ́ yẹn pé gbé bọ́ọ̀dì ẹ. Oyè yín mo fẹ́ sọ bẹ́ẹ̀ náà ká gbìyànjú láti máa gbé bọ́ọ̀dì bá a ṣe ń jókòó lọ. Torí ọ̀pọ̀lọpọ̀ àìsàn ló wà níbi ká mọ̀mọ́ gbé bọ́ọ̀dì. Ó dáa. Wọ́n ní ká máa gbé bọ́ọ̀dì o, ká máa ṣe iṣẹ́ kan àbí míì, ká má ṣàjókòó sójú kan. Ìyẹn náà máa ṣe àkóbá fún ara wa. Ẹ jọ̀ọ́, ìdánilẹ́kọ̀ọ́ ìbáyìíṣe ló láwàá fún yín. Ìdánilẹ́kọ̀ọ́ kan ò jù báyìí náà lọ. Ẹ ti sọ oríṣiríṣi oúnjẹ bó bá ṣe yẹ ká máa jẹ. Eléyìí tí mo sọ yìí ó jẹ́ ayọ̀ ọkàn fún mi ju kẹ́ ẹ gbé mílíọ̀nù dọ́là fún mi lọ. Ṣe rí i pé a dúpẹ́ púpọ̀ o, a dúpẹ́. Ohun tó ṣe pàtàkì sí ní pé àwọn èèyàn ń gbọ́ yóò sì wúlò fún wọn. Ẹ ṣeun púpọ̀ mà. Ǹjẹ́ àwọn oúnjẹ Yorùbá kan wà tí ẹ máa ń fẹ́ kí wọ́n jẹ nítorí àwọn àǹfààní ìlera? Ìyẹn táwọn oníbàárà yín bá wá, ṣùgbọ́n ní àwọn oúnjẹ Yorùbá kan tẹ́ ẹ máa ń sọ fún wọn pé oúnjẹ ilé ẹ lọ jẹ tó dẹ̀ di oúnjẹ Yorùbá. Ṣé ẹ ti rí i? Ọlọ́run kẹ́ wa gan-an ní ilẹ̀ Yorùbá. Gbogbo oúnjẹ wa dáradára ni. Kò sí oúnjẹ tá a máa ń ṣàkúrò pé àṣà ilé ìdánù. Tó bá ti jẹ́ pé oúnjẹ tó jẹ́ pé a gbìn láti inú ilẹ̀, ó wá láti inú ilẹ̀ láti oko ni o. Kò séléyìí tí ò dá níbẹ̀. Níbo ni ká ti bẹ̀rẹ̀? Ṣé ẹ̀gẹ́ ni ká ti bẹ̀rẹ̀ ni tó jẹ́ pé ibẹ̀ la ti ń yọ láfún? Àbí iṣu ni ká ti bẹ̀rẹ̀ ni tó jẹ́ pé ibẹ̀ la ti ń yọ àmàlà? Níbi ẹ̀gẹ́ yẹn náà la ti ń yọ gàárì àtàwọn èròjà míì tá à ń ṣe látara rẹ̀. Àbí ká máa sọ nípa ohun tá à ń pè ní kókò, àbí ká máa sọ nípa ọ̀gẹ̀dẹ̀ dúdú, àbí ká máa sọ nípa ẹ̀wà ni o, tó jẹ́ pé ibẹ̀ a lè ṣe mọ́ínmọ́ín láti bẹ̀, a lè ṣe àkàrà láti bẹ̀, a lè ṣe gbẹ̀gìrì láti bẹ̀. Àbí ká tiẹ̀ wá máa sọ nípa àwọn èso tọ́lọ́run fi jíǹkí wa nílẹ̀ Yorùbá àti gbogbo àwọn ewébẹ̀ lára wọn tó jẹ́ pé mo ti dárúkọ wọn síwájú lọ. Torí ìdí èyí kò sí àṣàyàn nínú gbogbo oúnjẹ Yorùbá, àmọ́ gbòógì nǹkan tó kàn yẹ ká mọ̀ ni pé báwo la ṣe máa jẹ wọ́n fún àǹfààní ara àti òṣùwọ̀n.
tó yẹ kí a máa jẹ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ti ní àdìọ́kàn burúkú tá à ń pè ní misconception nípa oúnjẹ ilẹ̀ Yorùbá pé àwọn oúnjẹ wa kan wà tí ò dáa wọ́n ní ká má jẹ òkèlè jù wọ́n ní ká má ṣe kinní kan wọ́n lẹ́bà ló ń kó bá wa wọ́n lámàlà ló ń kó bá wa irọ́ ni gbogbo àwọn oúnjẹ yìí ló jẹ́ pé dáradára ni àjẹjù wọn àìmọ̀ wọn jẹ àtàwọn nǹkan míì tí ò yẹ ká máa jẹ pẹ̀lú wọn tá à ń jẹ pẹ̀lú wọn ló ń kó bá ara kì í ṣe àwọn oúnjẹ yìí gangan ni wàhálà eléyìí náà wà lára àdánilẹ́kọ̀ọ́ tí mo máa ń fẹ́ káwọn èèyàn wọ́n mọ̀ pé ẹ má nàka àléébù sí oúnjẹ ilẹ̀ Yorùbá oúnjẹ wa nílẹ̀ Yorùbá dáradára ni ìwòsàn ni ìlera ni ẹ̀yin ni kẹ́ ẹ lọ mọ ọ̀nà tẹ́ ẹ gbà tí ó fi ṣe yín láǹfààní nítorí ìdí èyí gbogbo oúnjẹ làwa máa ń fi sínú ìdánilẹ́kọ̀ọ́ wa fún àwọn èèyàn ìwọ̀ntúnwọ̀nsì tó yẹ kán jẹ àti lórí pé irúfẹ́ ìyà ìlera tí wọ́n bá ní. èyí jẹ́ ọ̀rọ̀ fún ẹ̀yin tó jẹ́ pé ká lọ jẹ ṣàwámà ṣàkíní kan ẹ fẹ́ máa hùwà bí òyìnbó bó dẹ̀ jẹ́ pé àwọn òyìnbó gan wọn fi ewé àti èso ṣeré rárá ẹ wá fẹ́ máa ṣe bí òyìnbó gbogbo àwọn oúnjẹ tá a wá ń jẹ ńlẹ̀ wa ilẹ̀ Yorùbá ó ti wá ń di oúnjẹ ilé ìra mi ì lè jẹ mi ì lè jẹ mi ì lè jẹ ẹ dákun wọ́n ní ẹ lọ oko kẹ́ ẹ lọ mẹ́fọ̀ọ́ kẹ́ ẹ gún èso kẹ́ ẹ jẹ ẹ ṣeun púpọ̀ mà tẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìyá wa Ọláìtàn Hasan là ń bá sọ̀rọ̀ látẹ̀ẹ̀kan àwọn ni aláṣẹ àti olùdarí Food as Medicine Nutrition Consultancy Services iṣẹ́ kí a máa fi oúnjẹ ṣe ìwòsàn àti ṣara lóore òun níṣẹ́ táwọn yàn láàyò wọ́n sì tún wà lórí àwọn ayélujára wọn àwọn ẹ̀rọ ayélujára tẹ́ bá ti tẹ Food as Medicine ẹ máa bá wọn níbẹ̀ tó ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn oúnjẹ tó yẹ ká máa jẹ àtàwọn èyí tó yẹ ká jìnnà sí àti pàápàá jùlọ bó ṣe yẹ ká máa jẹ wọ́n ẹ ṣeun púpọ̀ mà abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà lórí ètò yìí ìyẹn ìkànnì Discover Yorùbá alákọ̀ọ́kọ́ ni a pè ní èmi àti iṣẹ́ mi ìyẹn lẹ ti yànnàná fún wa tẹ́ ti ṣàlàyé gbogbo ẹ̀ fún wa lẹ́kùnrẹ́rẹ́ abala kejì wa ní èmi àti orírun mi a fẹ́ wá mọ̀ bó tilẹ̀ jẹ́ pé nínú àwọn ọ̀rọ̀ yín a ti rí wípé ẹ fi àṣà Yorùbá ṣeré rárá ẹ fi Yorùbá ẹ fi ṣeré rárá jíjẹ́ ọmọ Yorùbá yín ẹ fi ṣeré rárá a wá fẹ́ wá tún wá rárí dájú yẹn pé lóòótọ́ o ọmọ Yorùbá ni ẹ̀ẹ́dẹ̀ forírun yín ṣeré rárá èmi àti orírun mi la pè abala tí a wà yìí ìbéèrè àkọ́kọ́ tí máa bi yín ni báwo ni àṣà Yorùbá ṣe tọ́ yín sọ́nà nípa oúnjẹ tó ń ṣara lóore àti lílo àwọn oúnjẹ fún ìwòsàn? Bí àṣà Yorùbá ṣe tọ́ mi lọ́nà ọ̀nà tí ó pọ̀ ni torí pé nígbà tí à ń dàgbà lára àṣà ni oúnjẹ wà oúnjẹ jẹ́ gbòógì tẹ́ a bá ń sọ nípa àṣà orílẹ̀-èdè kan àbí agbègbè kan nítorí ìdí èyí àwọn oúnjẹ tí à ń jẹ ní àṣà Yorùbá ọ̀pọ̀lọpọ̀ eléyìí tí mo sì ti dárúkọ wọn síwájú yẹn náà ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló jẹ́ pé a jẹ nígbà tí à ń dàgbà bó tilẹ̀ jẹ́ pé a ní mọ̀ nípa pé bí wọ́n ṣe ń ṣe ìwòsàn fún ara akànṣá ń jẹ wọ́n ni nígbà tí wọ́n tún wá bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ oúnjẹ yìí síwájú àti síwájú ó wá jẹ́ kí n máa wá rántí pé àwọn oúnjẹ tó jẹ́ pé ó wà lára ìṣẹ̀ǹbálẹ̀ Yorùbá yẹn tó jẹ́ pé mo mọ̀ bí àwọn èèyàn ṣe ń jẹ tá a bá dàgbà ńgbà náà àṣé iṣẹ́ báyìí ni àwọn nǹkan yìí ń ṣe fún àpẹẹrẹ nígbà tí mò ń dàgbà ìyá bàbá mi àti àwọn ìyá mi tó jẹ́ àgbàlagbà nílùú wa lọ́hùn wọ́n sábà máa ń jẹ ẹ̀kọ àti ọbẹ̀ ẹ̀fọ́ nígbà tí mò ń sọ yìí gan gbogbo àwọn oúnjẹ tí wọ́n ti yí padà di nǹkan míì yìí kò tíì pọ̀ tó fi kánra ìrẹsì gan kò ń ṣe oúnjẹ tá a máa ń jẹ gbogbo ìgbà ìgbà ọdún àbí ẹ̀kọ̀ọ̀kan ni ìrẹsì máa ń wáyé búrẹ́dì náà rèé ó ti ẹ̀ jìnnà sí wa pọ̀ jù ẹ̀kọ̀ọ̀kan lòun náà àwọn èèyàn tí mo wá ń sọ yìí nígbà táwọn àdàgbà yẹn àwọn ìyá bàbá mi ìyá mi yẹn tó jẹ́ pé nítorí sábà máa ń jẹ nìyẹn
àwọn oúnjẹ tó jẹ́ pé ó súnmọ́lẹ̀, a máa lọ sí ẹ̀yìnkùlé, a ti gbin nǹkan, wọ́n á já ẹ̀fọ́, àwa la máa ṣe ògì fúnra wa, àwa la máa ṣẹ̀kọ́. Àwọn ìyá tí mo sọ yìí, Ọlọ́run kẹ́ wọn débi pé wọn ò ní gbogbo àwọn àìsàn ìgbàlódé yìí tí wọ́n fi kú lọ́pọ̀lọpọ̀ nínú wọn. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn dẹ̀ rèé, wọ́n lé ní 100 ọdún kí wọ́n tó ṣaláìsí. Ìgbà tí mo wá ń lọ ní ìtẹ̀síwájú nínú ẹ̀kọ́ yìí, mo wá máa ń rántí pé ó láti jẹ́ pé àwọn oúnjẹ àṣà ilẹ̀ Yorùbá táwọn ìyá yìí mú lọ́kùnkúndùn ni ló ń ṣèwòsàn fún àgọ́ ara wọn tí ò tiẹ̀ jẹ́ kán láwọn àìsàn yìí débi pé á tiẹ̀ sọ pé a fẹ́ fi wò ó. Nítorí ìdí èyí, mo máa ń ní ìgbìyànjú láti jẹ́ pé káwọn èèyàn padà sí ìwáṣẹ̀ bá a ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ jẹ́ a padà sọ́nà bí àṣà wa ṣe kọ́ wa gan láti máa jẹun, ju pé ká wá rí àṣà tuntun tá a fẹ́ máa tẹ̀lé, tó sì jẹ́ pé àṣà tuntun tá a fẹ́ máa tẹ̀lé yẹn gan kò yé wa o, a kàn rí lérèfé náà ni làhémú, ìyẹn ló ń ṣàkóbá. Nítorí ìdí èyí, àṣà ilẹ̀ wa pẹ̀lú ọ̀nà bá a ṣe ń jẹ yẹn ó ṣe ìtọ́nà fún mi púpọ̀, ó dẹ̀ ṣàǹfààní tí mo dẹ̀ ń fi lò láti tún máa fi kọ́ àwọn èèyàn. Ìyẹn ni pé táwọn èèyàn bá ń po oríṣiríṣi pọ̀, tẹ́yin bá mú ẹ̀kọ àtẹ̀fọ́, ẹ wá rántí ìgbà yẹn táwọn ìyá mọ́ ń jẹ pé ìgbà èwe mo tún rántí yìí o, ìgbésí ayé yẹn náà mo fẹ́ máa gbé lọ torí ó wúlò dẹ̀ ṣe yín ní àǹfààní. Ẹ ṣeun púpọ̀ mà. Ẹ ti sọ lẹ́ẹ̀kan pé kò sí oúnjẹ Yorùbá àbí èlò oúnjẹ Yorùbá kankan tó jẹ́ àṣàdànù, ṣùgbọ́n nínú gbogbo àwọn èlò náà, èwo lẹ̀yin yàn láàyò? Èwo lẹ fẹ́ràn jù tó jẹ́ àṣàyàn fún yín tẹ́ máa ń lò nínú àwọn oúnjẹ fún àwọn oníbàárà yín o àbí fúnra yín? Àwọn tí mo nífẹ̀ẹ́ ó pọ̀, àmọ́ àwọn tó jẹ́ pé kò fẹ́ẹ̀ sí oúnjẹ tí mi ò kí ń fi sí. Lákọ̀ọ́kọ́ nínú wọn ni àlùbọ́sà. Mo nífẹ̀ẹ́ sí àlùbọ́sà púpọ̀. Mo nífẹ̀ẹ́ sí áyù tí wọ́n ń pè ní garlic. Mo nífẹ̀ẹ́ sí atalẹ̀ tí wọ́n ń pè ní ginger. Nígbà tí ó bá wà ní àkókò, mo tún fẹ́ràn àlùbọ́sà eléwé tí wọ́n ń pè ní spring onion, torí pé ìgbà tá à ń dàgbà ńgbà náà nílùú wa, tá a bá fi ṣe mọ́ínmọ́ín báyìí, òórùn yẹn báyìí yóò gba gbogbo àdúgbò ni. Àbá bá lọ̀ mọ́ àkàrà tá a bá fẹ́ dín àkàrà, mo nífẹ̀ẹ́ àlùbọ́sà eléwé. Mo dẹ̀ tún wá nífẹ̀ẹ́ edé lílọ̀, mo dẹ̀ nífẹ̀ẹ́ irú. Àwọn pọ̀ bọ̀, àwọn yẹn ló jẹ́ pé kò fẹ́ẹ̀ sí gbogbo oúnjẹ, bí mò ń sè ìrẹsì, bí mò ń somi ọbẹ̀, bí mo fẹ́ dín ẹyin, bí mò ń sẹ̀wà, mo fẹ́ lè sọ pé bí mo fẹ́ mu omi, àmọ́ fi wọ́n sínú omi. Ó dáa mà. Ipa wo wá ni àwọn nǹkan tẹ́ kà sílẹ̀ yìí ni wọ́n ń kó nínú ìlera àti ìṣaralóore àtàwọn oúnjẹ Yorùbá, gbogbo oúnjẹ Yorùbá tẹ́ ẹ mọ̀, ipa wo ni wọ́n ń kó? Gẹ́gẹ́ bí a ṣe sọ níwájú náà, àwọn àṣàyàn èlò yìí tí mo dárúkọ, yàtọ̀ sí wípé wọ́n máa ń jẹ́ kí ojú oúnjẹ kó gún régé sí, wọ́n máa ń jẹ́ kí òórùn tí oúnjẹ ó padà mú wá kó tún dára sí imú. Ọlọ́run tún wá fi ìwòsàn sínú wọn, kó tún wá fi àwọn nǹkan kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n ń ṣe iṣẹ́ oògùn síbẹ̀. Ó wà lára ìdí tí mo fi nífẹ̀ẹ́ wọn lọ́pọ̀lọpọ̀. Fún àpẹẹrẹ, àlùbọ́sà, áyù, atalẹ̀ tí mò ń sọ yẹn, wọ́n ní oríṣiríṣi nǹkan nínú. Àwọn eléyìnbó ń pè wọ́n ní bioactive compound. Ìkọ̀ọ̀kan wọn ló ní, àmọ́ a fẹ́ máa dárúkọ nílánílá, tó jẹ́ pé àwọn onímọ̀ wọ́n ti ṣèmọ̀ ìwádìí nípa wọn pé fún àpẹẹrẹ irú áyù tá à ń sọ yìí o àti atalẹ̀ o, àwọn tó bá ń jẹ dáadáa o, ó máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ ríru kó lọ sílẹ̀ láwọn tẹ́jẹ̀ ríru wọn bá wà lókè. Ẹni tó bá yẹ pé tiẹ̀ ò lọ sókè náà, á jẹ́ kó máa wà ní ibi tó yẹ kó wà. Àwọn tá a tún sọ yìí náà o, ẹni tó bá tún ní bí àìsàn àwọ́ká, arthritis náà, ó tún dáa fún àgọ́ ara ẹ̀ o. Ẹlòmíràn tó bá jẹ́ pé maybe ó ní bíi kí èébì fẹ́ máa gbéyàn àbí nǹkan kan, àbí àwọn kéékèèké bíi ká máa ní kàtá, ká fẹ́ máa yọkún mú, àbí ká fẹ́ máa wúkọ́. Àwọn tí mo dárúkọ yìí náà, wọ́n ti ní nǹkan tọ́lọ́run ti fi sínú wọn tí ó máa ṣe ìwòsàn fún àwọn nǹkan yẹn. Nítorí ìdí èyí, yàtọ̀ sí pé gbogbo àwọn ìsebẹ̀ yẹn ó ń ṣiṣẹ́ pé kóúnjẹ dùn, wọ́n tún ń ṣe ìwòsàn ní àgọ́ ara tó jẹ́ pé ó yẹ ká máa jẹ wọ́n lóòrèkóòrè. Ọ̀nà tá a dẹ̀ lè máa gbà jẹ wọ́n jù, òun náà ni pé ká máa fi wọ́n sínú
àwọn oúnjẹ wa tá a bá fẹ́ máa jẹ àwọn èèyàn máa ń jẹ wọ́n náà bọ́n ṣe wà lásán o ẹlòmíì ó lè jẹ àlùbọ́sà lẹ́nu lásán ẹlòmíì ó lè jẹ áyù lẹ́nu lásán àmọ́ fáwa tó bá jẹ́ pé a nífẹ̀ẹ́ láti máa jẹ wọ́n lẹ́nu tá a bá ti ń lò wọ́n nínú ìdáná wa yálà bí wọ́n ṣe wà ní egbòogi ni o àbí tán ti lọ̀ wọ́n sí òkùrùgbẹ tá à ń pè ní powder yóò sì máa ṣe àwọn iṣẹ́ yẹn náà fún wa lábẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn oúnjẹ ilẹ̀ Yorùbá mi náà tí mo dárúkọ tá a bá ń jẹ wọ́n ní ìwọ̀ntúnwọ̀nsì tá a dẹ̀ ń jẹ wọ́n pẹ̀lú ewébẹ̀ láti jẹ́ kí gbogbo àǹfààní yẹn kó papọ̀ sí ojú kan. ẹ ṣeun púpọ̀ mà ní báyìí ṣé ìdánrawò ni kí n pè é ni àbí kí ni kí n pè é ohun tó kàn báyìí là ń pè ní ìbéèrè yàjó bí mo bá ṣe jù sí yín báyìí lè ṣe máa dá mi lóhùn lẹ́yẹ òṣókà ẹ ní jẹ́ kó balẹ̀ o tẹ́ máa tún fi dá padà fún mi fi dá àwọn ẹ̀dá padà fún mi ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ oúnjẹ wo ni ó rọrùn fún yín jù láti sè? Ògì àti mọ́ínmọ́ín. ẹ̀bà tàbí àmàlà? ẹ̀bà. ọ̀rọ̀ Yorùbá wo ni ẹ máa ń lò jù? ọ̀rọ̀ Yorùbá òwe. òwe Yorùbá wo ni ẹ wá fẹ́ràn jù? òwe Yorùbá tí mo fẹ́ràn pọ̀ o àmọ́ eléyìí tí mo máa ń lò jù ọmọ ẹni òṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. èlò oúnjẹ Yorùbá wo ni ẹ lè ṣaláì má lò? àlùbọ́sà. tètè débẹ̀ tàbí apẹ́ lẹ́yìn? tètè débẹ̀. ẹ ṣeun púpọ̀ mà tẹ́yìn bá wá ṣe ń darapọ̀ mọ́ wa ìyá wa Ọláìtàn Hasan là ń bá sọ̀rọ̀ àwọn ni aláṣẹ àti olùdarí Food as Medicine Nutrition Consultancy Services akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n lórí bá a ṣe ń fi oúnjẹ ṣe ara lóore àti ṣe ìwòsàn ẹ ṣeun púpọ̀ mà tá a pè yín tẹ́ ẹ jẹ́ wa yóò máa ju yín ṣe o gbogbo àwọn tó bá ti ń dọ̀dọ̀ yín ni Ọlọ́run máa gbà fún yín lé lórí o tẹ́ ẹ mọ̀ ṣèwòsàn fún wọn nírọ̀rùn láti ara oúnjẹ ẹ ṣeun púpọ̀ mà àdúpẹ́ ìjẹ́ tá a bá tún pè yín ṣe é tún jẹ́ wa. ẹ wo eléyìí tá à ń ṣe yìí gan ó dàbí ká má ì lọ ni o ó dàbí ká má ì lọ nítorí pé gbogbo ìgbà tí mo bá ti ní àǹfààní láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn ó máa ń dùn mọ́ mi ni o lábẹ́ bẹ́ẹ̀ náà àwọn oríṣiríṣi ẹgbẹ́ náà máa ń pè mí ìgbà míì àwọn ẹgbẹ́ Old Student Association bóyá ní WhatsApp group àbíbí kan wá ní ẹ jọ̀ọ́ ẹ wá bá wa dá àwọn ọmọ ẹgbẹ́ wa lẹ́kọ̀ọ́ nípa nǹkan báyìí inú mi máa ń dùn o ìgbà míì báyìí ó lè jẹ́ bí ọjọ́ 3 ni màá fi ṣèdánilẹ́kọ̀ọ́ lórí WhatsApp fáwọn èèyàn tá a máa ń gbogbo àwọn ọ̀rọ̀ yẹn wá lẹ́yọkọ̀ọ̀kan ẹni opportunity tí mo bá rí báyìí ó máa ń jẹ́ kí inú mi dùn nítorí ìdí èyí tẹ́ ẹ bá tún pè mí nígbà míì láwọn abala míì gan tá a lè délé ní a tún yà síbẹ̀. ó fi hàn pé ẹ mọ iṣẹ́ ìlámọ̀dájú ó dá yín ní ojú kan Ọlọ́run á máa fún yín ṣe o lágbára ọpọlọ yín kò ní ìjọba o yóò mọ̀ ju yín ṣe ẹ ṣeun púpọ̀ mà tó bá fẹ́ kàn sí yín ìyẹn àwọn tó ń gbọ́ ètò yìí lọ́wọ́ a fẹ́ bá ìyá wa Ọláìtàn a fẹ́ kàn sọ fún àwọn oúnjẹ tá a máa jẹ a fẹ́ kàn sí wọn o báwo ló ṣe lè kàn sí yín? oríṣiríṣi ọ̀nà náà ni àwọn èèyàn fi lè gbà kàn sí mi ó bẹ̀rẹ̀ látòrí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn plus wọ́n máa fi síwájú ẹ̀ 358 45 16 88 150 ìyẹn ó wà lórí WhatsApp ó dẹ̀ wà ní ẹni tó bá fẹ́ pè mí ní direct a tún ní ètò ń pè ní email address yẹn oyebamiji@yahoo.com àwọn èèyàn lè kọ nǹkan ránṣẹ́ sí mi náà níbẹ̀ a dẹ̀ tún wà náà lórí ayélujára Facebook náà ẹgbẹ́ mi tí mo dárúkọ wájú yẹn náà Food as Medicine òní wá Food as Medicine tán bá ti tẹ̀ síbẹ̀ wọ́n á ti rí Food as Medicine bó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi Food as Medicine ló wà àmọ́ ó ní bí àwọn èèyàn ṣe máa dá tiwa mọ̀ náà tá a máa ń tún padà ṣàlàyé fún àwọn èèyàn a dẹ̀ tún wà náà ní ìtàn ń pè ní Instagram náà Ọláìtàn_Food as Medicine ní lẹ́tà kéékèèké lẹ́ẹ̀kan sí Ọláìtàn_Food
food as medicine ní lẹ́tà kéékèèké ní ti Instagram mi. pé èèyàn wá kàn sí yín láti Discover Yorùbá ǹjẹ́ àǹfààní kan wà tán máa jẹ́ pé a gbọ́ yín lórí Discover Yorùbá la ṣe kàn sí yín o ǹjẹ́ àǹfààní kan wà tán máa jẹ́? Ẹnikẹ́ni tó bá wá láti Discover Yorùbá á fún wọn ní àdínkù ní orí ìgbékalẹ̀ oúnjẹ tí a máa ń ṣe yẹn tá à ń pè ní meal plan, á fún wọn ní ẹ̀dínwó. ẹ ṣé gan-an àmọrírì àsìkò yín tẹ́ fi sílẹ̀ láti jẹ́ wa Ọlọ́run mọ ràn yín lọ́wọ́ ẹ ṣeun gan ma. Lábẹ́ bẹ́ẹ̀ náà a dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Discover Yorùbá tí ó fún wa ní àǹfààní náà láti wá sí orí ètò yìí. Ẹ̀yin náà ẹ ṣé gan ni o, iléeṣẹ́ yín á máa lọ síwájú àti síwájú sí ẹ mọ̀ gbòòrò sí o. àmín Pẹ̀lú Olúwa. ògo Ọlọ́run ẹ ṣé o. Àmín. Yes ma ẹ ṣeun gan ma ó dàbọ̀ ma. Ó dàbọ̀. Yes, Yes, ma. ma. ká má parọ́ ètò tèmi kún fọ́fọ́ àbí bẹ́ẹ̀ kọ́ mo ní ìgbàgbọ́ pé ẹ ti kọ́ ẹ̀kọ́ púpọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ tòní bẹ́ẹ̀ ni ohun tí ìyá wa Ọláìtàn gbé wá sétí ìgbọ́ wa lónìí kọjá ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ lásán wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ lónìí kókó ibẹ̀ ni wípé ká jẹ àwọn oúnjẹ aṣaralóore níṣe pẹ̀lú ìmọ̀ ju owó lọ bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ètò tòní ẹ̀yin olólùfẹ́ ìkànnì Discover Yorùbá ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ fi ń gbọ́ wa mo dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò yìí ìyá wa Ikmot Salako aya ọlọ́kọ̀ ẹ kú iṣẹ́ ọpọlọ mà mo oníṣẹ́ aláìdúpẹ́ lọ́wọ́ òǹkọrin tí a lo iṣẹ́ wọn Lágbájá ọmọ bàbá mùkọ́mùkọ́ ẹ ṣeun bàbá ká tó wá máa dágbére lórí ètò àǹfààní wà fún ẹ̀yin tẹ́ ń gbọ́ wa láti tẹ àtẹ̀jíṣẹ́ sí wa kẹ́jẹ́ ká mọ ìrírí yín lórí kíkọ́ èdè Yorùbá nǹkan náà tó mú yín pinnu láti kọ́ sísọ èdè Yorùbá àti ohun tẹ́ ẹ là kọjá kẹ́ ẹ tó lè sọ ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wa lórí WhatsApp nọ́mbà wa 09130034281 tẹ́ ẹ bá fẹ́ kàn sí wa ní Discover Yorùbá láti bá wa dòwò pọ̀ tàbí fún ìpolówó ọjà àti àwọn ìbéèrè tí ẹ bá fẹ́ bi wá ẹ lè kàn sí wa lórí email address wa discoveryoruba@gmail.com website address wa ní discoveryoruba.com WhatsApp number wa ní 09130034281 bákan náà la wà lórí YouTube, Facebook, Twitter, Instagram, TikTok, Telegram ẹ̀yin ẹ ṣáà ti tẹ @Discover Yorùbá sí gbogbo platforms náà ẹ bá wa níbẹ̀ ẹ wá jẹ́ kí a rán gbogbo ọmọ Yorùbá létí pé kí a má ṣe gbàgbé ìpìlẹ̀ wa kí a máa ṣe ìpolongo lílo èdè àti ṣíṣe àpọ́nlé èdè wa káṣà wa má dohun ìgbàgbé ó dọwọ́ èmi pẹ̀lú rẹ̀ ẹ jẹ́ ká pawọ́pọ̀ gbé èdè Yorùbá ga kí a jẹ́ kí èdè Yorùbá wà láàyè ó dàbọ̀.